Yẹ́sùfù ló ń pè bẹ́ẹ̀ yẹn ó fi dálẹ̀ lára ẹ̀ gàràgà. Wọ́n ní tó bá ṣàyàgbé èyí tó ṣọ̀hún bí orí. Ní Áfíríkà bá ṣàyàbí tàn kéré mú ni o. Ilẹ̀ ìjàgùn yẹ́yẹ́yẹ́, àfúnni ló jẹ báwo bẹ̀. Ọmọ kékeré yàtọ̀ ságbàlagbà yẹn máa ń ṣàlàyé fún wọn ni o. Ẹni tó rọ́ ni lẹ́wọ̀n tó yẹ kéèyàn máa ju bíi léèfì fún ni. Ìyá ẹ̀ ló bí ẹ lọ́mọ gangan náà sọ pé ọdún mélòó ló gbà lọ́wọ́ wa. Bóyá kó fojú tiẹ̀ kó bá dàwọn tó tó ẹ̀dà gbà ń lé. 50 cent ọ̀bẹ kò fi mí ṣeré. Ayé dà, ayé oyè ọ̀nà ayé ọpẹ́ ló yọ lásìkò yá àtúrà yìí ọpẹ́ nu. Nítorí bá ṣe wà yá wa ara ro débi báyìí. Mo lè gúnyàn ní mi ò lè pààyàn. Alẹ́ ní ọ̀pọ̀, ó dà gbogbo ọ̀tá ìmọ̀dà má bà wọn jà fún wọn lẹ́nu ìbò garawa kọ̀ọ̀kan. Ẹ jọ àwọn táwa yìí kí làwọn ń jẹ. Yéésù. Ó dà kí là ń mu. Yéésù. Tábà tún bẹ́ sùn nǹkan. Yéésù. Àwọn kan náà ń jẹ pàṣẹ ọlọ́mọdé tó ń dárúkọ. Bẹ́ẹ̀ni. Àbáwọn náà ń jẹ Yéésù máa ń dárúkọ kó sí wẹ́rẹ̀.